ẹnìkan senior mi ni senior mi ó ṣojú mi kòrókòrò láì máa yé gbà tí bàbá wa Mudirul Markazi máa dàbọ̀ balẹ̀ tán máa nà. kí ló fọ nínà bàbá ń bínú ọlá ẹ̀ ogun tó wá jẹ́ ogun ti Sheikh Adam ní ipò ńláńlá bàbá wa gbé kálí ní. ọ̀nà gbogbo àwọn àbúrò wọn bẹ̀rẹ̀ wọn gbé fún un. ṣé ìbínú náà ẹnìkan senior mi ni ó senior mi nílé kéwú àjọ kéwú ni àmọ́ senior mi dáadáa ó di ọdún mẹ́rin ló gbà lọ́wọ́ mi nílé kéwú ó fi ọdún mẹ́rin ó fi senior mi ìgbà kan náà là ń jọ wọ sọlí kéwú ìgbà kan náà là ń jọ wọ búlù senior mi yìí láìpẹ́ yìí ló bá lanu ló bá pé bàbá wa Mudirul Markazi kì í ṣàfáàrùn ó ní Mudirul Markazi ò kọ́ òun ní kéwú wọ́n á wò pé irúwọ́ funfun wọn ni irọ́ wáìsì irọ́ tá a kọ́fà àdàsọ dúdú bò irọ́ tó funfun téèyàn máa pa tá a máa wá pé àbà ọ̀sìn kásẹ̀ ńlẹ̀ ẹbí wọn ni. senior mi ìgbà tí ń kéwú lọ́wọ́ ó senior èmi fọ́dún mẹ́rin kì í ṣàfáà mi o kò kọ́ mi ń kéwú rí mi tọ̀. àìtẹ́tí wá síwájú wí. ọlọ́run jẹ́ àmọ́ ń jẹ́ senior ọdún mẹ́rin ó wà ń ta òjì èmi wà ní dádì táǹtàtà òjì ti senior mi yìí lèmi ń bẹ níta ìdádì senior mi yìí ó ṣojú mi kòrókòrò láì máa yé gbà tí bàbá wa Mudirul Markazi máa dàbọ̀ balẹ̀ tán máa nà. kí ló fọ nínà ẹ dákun ẹ farabalẹ̀ ẹ gbọ́ wá sí mi dáadáa ọlọ́mọdé padà sí gbogbo gbogbo yín. kí ló dé tí bàbá wa Mudirul máa nà bàbá ò kórìíra ẹ̀ àmọ́ bàbá ò fẹ́ràn ẹni tí kì í bá mójútó kéwù ẹni tí ò bá mójútó kẹ́kọ̀ọ́ bí bàbá bá wọ kíláàsì wọn tó kọ́ wọn lẹ́kọ̀ọ́ títí tí wọ́n rí ọjọ́ tó bá wọ ọbẹ̀ tó bá rí tó bá níbo ni wọ́n gbà lọ láti jọ́ ìtọ́ kì í wọlé kéwú déédéé bàbá wa ní ọdún ti rìn lọ ọ̀ka ìkọ́kú bàbá wa dáṣẹ̀ rí àwọn fún ó sojú àwàyí àwọn tí wọ́n jọ dé classmate wọn pọ̀ bàbá wa Sheikh Iyas Abdullahi lè lórí inú àwọn classmate wọn ni bàbá Sheikh Abdulatif Zubair Ibo tí ń jẹ̀gbọ́n tèmi inú àwọn classmate wọn ni òun ló lórí ẹbí wa ní ìsìn wọ́n pọ̀ bẹ́ẹ̀ láyé bàbá wa Al-Gamawi nífọ̀ níbí inú àwọn classmate wọn ni bẹ́ẹ̀ ni wọ́n bá purọ́ tí bí ó ti ẹ̀ purọ́ tí ó bò lẹ́yẹ̀ láti wá lanu gbàgà ìpè bàbá wa Mudirul Markazi ò kọ́ ní kéwúrí wọ́n ṣàfáà irọ́ funfun ni. bẹ́ẹ̀ kò wá fẹ́ jí màmá torúkọ bàbá wa Mudirul ti kọ́ wa lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ yìí pé bẹ́ẹ̀ yẹn bá ń purọ́ bẹ́ẹ̀ ń bá ń já níbi pé tí wọ́n ń wá bó ti fẹ́ sọ irọ́ yẹn bò ó tọ́ yóò tún wá pa ẹgbẹ̀rún rọ́. wọ́n ti fẹ́ jáde kó mi rọ. ẹ dákun ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má yálà ìmọ̀ọ́rẹ́ ẹ má fi ìdí sólóore kí ló bùkún lára èèyàn tó bá dákọ̀ àwọn tó sọ̀rọ̀ dèèyàn ẹni ó ti ẹ̀já rárá bíi tá a bá tẹ̀ kí kò bí amú gbàbàdà ábílẹ̀ ń tasí àfáà tó bá àfáà tó fi gbogbo òkèjọ máa kéwù lọ ṣé irú ẹ̀ lè yóò mọ̀ dìgáyì ọlọ́mọ ṣe ti yí bẹ́ẹ̀ o gbogbo ẹ̀yin ọmọ kéwù mi ọlọ́mọ jẹ ìyà burúkú bẹ́ẹ̀ ọlọ́mọ ṣe yín lọ́ máa kéwù kọ́ máa kéwù mo ṣe yín lọ́mọ akéwù tí ó dìnáyà àfa rẹ̀ tí ó dìnáyà òdodo nítorí iye ayé nítorí owó ayé nítorí orúkọ. àwọn aláìmọ̀ kẹ̀kẹ́ wọ́n ní ti ń bí sílẹ̀ mi yìí nínú wọ́n lóun ní wípé eyín rò pé bàbá wa Mudiru wọ́n ń bínú ọlá ọ̀hún mo ní wọ́n sì rò bàbá ń bínú ọlá ẹ̀ ogun tó wá jẹ́ ogun ti Sheikh Adam ní ipò ńláńlá bàbá wa gbé kálí rí wọn náà gbogbo àwọn àbúrò wọn bẹ̀rẹ̀ gbé fún un ṣé ìbínú náà
kí ló dé tá a fẹ́ dojú òdodo dé láyé kí ló dé tí o fẹ́ sábà mọ́ kí ló dé sọ́wọ́ òótọ́ ń tán bàbá ń bá a lọ báyà àwọn ọmọ tá à ń bí ó padà máa nà ká sí wa lójú. ìdá alákẹ́tì ìjálù làháyì làágbọ́ bí àdé ha sọ bí yóò lọ ka omi. طلاق سبيل القوم أهل طلاق. àwọn àgbààgbà wọn wá ti kú láyé àmọ́ àgbẹ̀wò wọn ohun wọn kú. kò wá sọ́nà tuntun mọ́ bẹ́ẹ̀ mi náà bá wá sọ ani àáfàá ló yẹ kó kọ́kọ́ máa gbé ọmọ kéwú gègé ọmọ kéwú tó mọ bóòlù owó ti ṣeré sí i mo lè rí làákàyè tó borí kodò. bọ́jọ́ òru bá pẹ́ àṣírí ní ìgbàgbé títí ayé má gbàgbé lóore báwí. bọ́jọ́ òru bá pẹ́ àṣírí ní ìgbàgbé títí ayé má gbàgbé lóore. bòtúlù nígbàwí ẹ̀ bá aṣojú àánú ó bá yóò kàn àṣekùn gbàǹdì sólóore. bòtúlù nígbàwí ẹ̀ bá aṣojú àánú ó bá yóò kàn àṣekùn gbàǹdì sólóore. ọpẹ́ yẹ fọ́lọ́run àtòní sábàbí nítorí oní sábàbí lóore. ọpẹ́ yẹ fọ́lọ́run àtòní sábàbí nítorí oní sábàbí lóore. àní ẹ̀fọ́ pẹ́fọ́lọ́pẹ́ ibi tẹ́nìkan dé ní tẹ́lẹ̀mí ti bẹ̀rẹ̀ ẹ̀dúpẹ́ fọ́lọ́run ẹ̀dúpẹ́ fọ́ní sábàbí oní sábàbí lóore. Ayọ̀ fọlọ́run àtòní sábàbí nítorí àtòní sábàbí lóore. èmi ń tẹ́mi títí láéláé ìmọ̀ fúnrẹ́rẹ́ àwọn àfáàmì ni ìmọ̀ bùkún àwọn tí wọ́n kọ́ mi tí wọ́n tọ́ mi tí wọ́n rè mí. àbíbù láàyè ẹni bá kéwú lọ́dọ̀ wọn ó kéwú lọ́dọ̀ ṣẹ́ka ádá. ẹni wọn gbọ́dọ̀ ṣọ́ọ̀ṣọ́ ọ̀bánà lòún ti kéwú. ọ̀rọ̀ bá yé dáadáa ni ó gbọ́dọ̀ mọ̀ pé ṣé kò là lórí náà ló kọ́ ẹni ṣọ́ọ̀ṣọ́ ọ̀bánà bá kọ́ mùdírù ló kọ́ ẹni mùdírù bá kọ́ ṣọ́ọ̀ṣọ́ ọ̀bánà ló kọ́ ẹni ṣọ́ọ̀ṣọ́ ọ̀bánà bá kọ́ bàbá wa jọ́sìsì ló kọ́ kódà títí dédé àbígbẹ́ yìí bàbá wa ṣẹ́ka náà. Ayọ̀ fọlọ́run àtòní sábàbí nítorí àtòní sábàbí lóore. àfa ọlọ́mọ fún ọ ní ìkẹ̀kan ọlọ́mọ fẹ́ mi ní rẹ̀ àmọ́ wọn fẹ́ mi náà ní tí wọn náà ń bá ọmọ pè káàkiri àmọ́ ìbọ́lọ́wọ́ ọba fẹ́ gbogbo ẹ ti dìde ọmọ sọ̀kò tí ó da síbẹ̀ ó lè bá ti sọ kòkò tí èèyàn bá sọ ọmọ pẹ̀lú pẹ́ sọ ọmọ ni ó bá yẹ gbogbo èèyàn ṣàkóso ike kò yẹ ẹni tó náà lóhun dálé ike wúlé kọ́ lọ́rọ̀ rúdù pé wọ́n ò mọ nǹkan lè kọ́ ọmọ ní kíláàsì wọ́n bá ọkọ nítorí ìbọn ní sábàbí lóore. àtòní sábàbí Bàbá Mọ̀dúnrún Mọ́rúbáàsì gbogbo kí ni ìtẹ̀wọ̀ báyìí. Èmi àlùbádà mi mo bẹ́rí. Bàbá mi àgbàlá gẹ́gẹ́. Ẹni bára àbúrò sí wọn kò borí ẹ̀ gbé. agbára alábòsí kò ní kàlù fara. Ṣé àdúgbò àdàbàlẹ̀ iṣẹ́ rẹ̀ ọlọ́run ní ìjọba lábọ̀wá. ẹni bára àbúrò sí wọn kò borí ẹ̀ gbé. iṣẹ́ rẹ̀ ọlọ́run fi ìṣọ́ba bá búra. ẹni bára àbúrò sí wọn kò borí ẹ̀ gbé. Gbogbo ọjọ́ tí n bá ti ní tí bàbá ń sọ̀rọ̀. Inú ìyẹn sì ni ìkànnì bí a máa kú àmì àmì ẹ̀yà gàgà. Bẹ́ẹ̀ ni kọ́lá ń jẹ́ ọmọ rí lọ. Ẹni bàbá ogun pẹ̀lú àlàáfíà ọ̀pọ̀lọpọ̀ àrísì. Àwọn ni ọlọ́ ẹni bára àbúrò sí wọn orí ẹ̀ pé. bára àbúrò sí wọn kò borí